tẹ́ bá ti rí wọn ẹ wò wọ́n rè. Tẹ́ bá ti rí wọn ẹ wò wọ́n rè. Ilé wọn náà nú ni o àyè. Ẹbí wọn náà nú ni o tẹ́ bá ti rí wọn kẹ́ wò wọ́n rè. Irúkọ wọn bẹ́ wọ́, irúkọ wọn bẹ́ wọ́, irúkọ wọn bẹ́ wọ́. First job wàhálà ń gbélé wọn o, bìlìsì ń gbélé wọn o, wèrè ń gbélé wọn o. Ọlọ́run yà mí àṣìtáni ènìyàn o. Like father, like daughter, like daughter, like father. Kò sí yàtọ̀ nínú wọn. Malam Ladi. Son of Alhaji Dan Tata, grandson of Alhaji Umar Yaya. Salam alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. How you dey now? I have good news for you. Okay, I dey listening. I kidnapped your daughter. My daughter? Wetin happen now? Abba. Send back the money I sent to you or what? I dey ask you or what? Or I kill your daughter. Buram buruku baka shege ya. Kill her. Me, I say killing my daughter. Go ahead. Any people go die. I'm telling you. People go die. Thanks for the permission. Don't cut the video. Hold on. Hold on. What happened? Many people go die. I'm telling you. Talk to your father. Kirikite call me. I won't give them anything. Let them kill you. Say you. Hey! Wallahi, I won't give them anything. Please don't kill me. Please don't kill me. Shoot her. La ilaha illallah Sayyidina Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Inna lillahi wa inna ilaihi raji'un. Hey, waka shege. You killed my only daughter? Wallahi, many people go follow. Now me tell you, many people go follow. Many people go follow. Shege Bansani. Malam Ladi. Malam Ladi. You are next. Wo ọ̀rọ̀ ẹ ti sú mi o. O lè máa re mí jẹ. Ṣó ti yé? Òun tẹ́wọ́ pẹ́. Ṣó fẹ́ sọ mi pé ò tajà ń bẹ̀ ni? Ẹ wò bí ta ṣe rí lẹ́nujọ́ mẹ́ta ló fà. Kò sọ́jà ni máa fún yín Ọlọ́run. Kò sọ́jà, ṣé ìwọ ò jẹun? Wọ́n dẹ̀mọ́ gan, wọ́n pitú gan, kódà gbogbo ọ̀kadà tó lórí tàpátá lọ kó lọ. Orí yín ò pé ọ̀dẹ̀ ni yín. Ẹ̀yin tẹ́ ẹ wúlò yìí. Ṣé ẹ wúlò ni? Ẹ wá ń sọ àwítà ìwé ẹ̀sọ́ kọ́ńtàn. Ṣé ẹ wúlò yé mi gangan? Ṣé ẹ wúlò sí mi? Ṣé mo jẹun yín rí ni? Bàbá yín náà mọ bó ṣe ń lọ gbòòrò sí i, ìgboro kó gáìdì gan. Gbẹ́nu dákẹ́jọ́. Ṣé bó ṣe ń lọ gbòòrò ẹ̀yin ò jẹun? Pé bàbá àríbẹ̀ lọ́wọ́ yín. Iléyá kò sí nǹkan kan. Àjíǹde mi ìrọ́wọ́ yín. A ṣe December. Mi rí anything tẹ bá dẹ̀ fẹ́ mú bribe lọ ẹ mọ ibi tẹ́ ẹ mú lọ ṣé ẹ mú yà sọ́dọ̀ mi rí ni. bàbá yàrá ìgbọ́dọ̀ jẹ́ wá gbé ọ̀nà tí wọ́n ọlọ́pàá ìmú wọn lára bàbá ó ti yé eyín gbọ́dọ̀ gbé lẹ́yìn ìwà. ẹ wò tẹ́ ẹ bá ṣọ́ra ìyà yà jẹ yín gbé bẹ́ẹ̀ ni ìsìn ilé ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mi lẹ́yìn ìgbẹ̀tì tí ò jẹ́ kójú ó tè kó yín. àwùjọ ẹ wá ń sọ̀rọ̀. ilé òkúta tó ṣe darí sọ àgbà ẹ jọ̀ọ́ torí Ọlọ́run láì fún mi ní owó mi tẹ́ ẹ jẹ mí ẹ má jẹ́ irin kẹ́ sí ṣọ́ọ̀bù yẹn o.
dádì ẹjọ́ torí Ọlọ́run. ẹ má ṣí ṣọ́ọ̀bù tẹ́ bá ṣí ṣọ́ọ̀bù yẹn ẹ̀ ń wá èṣù mo sọ fún yín tẹ́ bá ṣí ṣọ́ọ̀bù yẹn ó yá ẹ já lọ ẹ wà. kí ló ṣẹlẹ̀ kí n dira ṣe fẹ́ travel ní ẹ̀yìn kí ló ṣe yín ẹ wá o ẹ jẹ́ n sọ nǹkan fún yín o àìlóògùn là ń sóńdè wèrè kan mọ́rùn o ẹ jẹ́ kí tinú máa gbénú kí tìta máa gbé ta let's go. dádì ẹjọ́ sà máa fún yín mo promise máa ó yá lọ sí ẹ ṣe o aládàbà sùn ẹ ṣe mo dúpẹ́ o let's go. náà má bínú. má bínú ọ̀rẹ́ mi ó yẹ kí wọn náà mọ̀ pé bó ṣe wà ní Lẹ́kì náà ló wà ní Gbàǹjà àwọn boys yẹn ò ṣe dáadáa tó náà bá ṣe agree pọn máa mú returns wa mi ò gbúrò wọn dẹ̀ mú wa jẹ́wọ́ fún wọn pé èmi àti wọn a kì í ṣẹgbẹ́ èmi mo họ́dà àwọn boys mi láàárọ̀ ìkan lọ bọ́ọ̀sì wọn mọ́ gáràjì. dúró so wọn wá sọ́dọ̀ ẹ̀ rárá. at all wọn mú returns kankan wá. mo dẹ̀ fẹ́ kó yé wọn pé òfin wà ìjọba wà agbára dẹ̀ wà ìjọba ló fi wá síbí dẹ̀ mú wa jẹ́wọ́ bí mo ṣe jẹ́ wọn á jẹ́wọ́ ẹ̀bùn. so ti rí i pé ara ìkàwé wọn nìyẹn o problem tán ní nìyẹn illiteracy is a disease tó wáyé pé wọ́n kàwé wọ́n á mọ̀ wé ọ̀rọ̀ mi ò tí yí ẹ kó dẹ̀ máa wo mo kó wọn síbẹ̀ ní o kíyà má jẹ wọ́n then olè àdínkù ládùúgbò àti pápá àmọ́ ibi táwọn ọmọ wa náà lè dé lọ́la gbogbo tí mo ṣe nìyẹn o tán fi ibi ṣú mi lọ́wọ́lọ́wọ́ o. wọ́n kúrò lórí ọ̀rọ̀ wọn ó ní nǹkan kan tí mo ti fẹ́ fi pè é tẹ́lẹ̀. kí ló ṣẹlẹ̀. wá àmọ́ Adésùpà. Adésùpà mo mọ̀. wọ́n mọ̀. mo mọ̀. wọ́n mọ̀ dáadáa. ọmọ iye mi ọmọ àbá mi. ìkà ni ẹ o. kí ni mo ṣe. o mọ̀ pé bèbè kú ni Adésùpà ti rìn. bèbè kí ló ṣe. o mọ̀ àjí. o mọ̀ pọ́n àtàjì lójọ́ rìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. ọ̀rẹ́ mi ìyẹn ló gbé rẹpẹtẹ tó yẹn Adésùpà iṣẹ́ kìí ṣe ẹran rírọ̀ o ọkùnrin mẹ́ta ni bó ṣe wà yẹn ọmọ gbàgbé. Adésùpà ń ṣe ẹran rírọ̀ Adésùpà ń ṣe ẹran rírọ̀ lẹ́gbẹ̀ẹ́ àjí níbi tájí wà. kí làjí fẹ́ ṣe fún. kò ń ṣe ẹran rírọ̀ ìwọ ti gbà pé àjí gboyún nú ìyàwó ẹ̀ ó fi ṣoògùn àṣegbé nítorí kéèsì tó ní pẹ̀lú àwọn adájọ́ lọ́jọ́ sí. á bẹ́tà kó wọ́n ọ̀nà ẹ̀ gidigidi anything tó bá pa wọ́n pọ̀ kó jáwọ́ lọ́rọ̀ ẹ̀ kó má bàa ṣe nǹkan kan mọ́. Okay. That's the best thing for you to do at this point in time. Tẹ́ bá ti rí wọn ẹ wò wọ́n rè. Tẹ́ bá ti rí wọn ẹ wò wọ́n rè. Ẹ̀gbọ́n ẹgbẹ́ nǹkan tó fẹ́ sọ. Hello ẹ̀gbọ́n mi. Adé èwo ta ló wà ń bẹ̀. Irọ́ èmi àti Ṣínà la wà ń bí. Ẹ fi sí spíkà káàbùrò rẹ̀ agbọ́. Ok. Ẹ gbọ́ fìrìfìrì lẹ́nu ọjọ́ mẹ́ta o nípa wọléwọ̀de ìwọ àti àjí. Ẹ dáná fógun yá. Kí ló pàwọ́ ẹ pọ̀? Ẹ̀gbọ́n mi business ló pa èmi àti ẹ̀ pọ̀. And kẹ́dẹ̀ máa wo Ají ò kì í ṣe irú èèyàn tí àwọn èèyàn ń pè bó jẹ́ yẹn. Ṣó ti is not someone like that. Gbẹ́nu dákẹ́. Irú business orí burúkú wo? Àjí ìbánisọ̀rẹ́ mọ̀ràn ni lógun o. Mèwí tèmi o. Abẹ́tàkọ padà o. Abẹ́tàkọ padà mo ṣe bọ́ sọ. Mẹ́fẹ́ rú ọ pẹ̀lú rẹ̀ mọ́ o. Ó dáa mo ti gbọ́ sà. Mo bọ́ sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta wé fún mi ní feedback. Ó dáa máa get back sí yín kí ilẹ̀ tó ṣú. Mi à pè ọ́ lórí rẹ̀ mọ́ o mo dẹ̀ gbọ́dọ̀ rà láti. Ok sir máa get back sí yín ẹ má wọrí. Ṣọ́ra rẹ o mo jẹ́ mi discipline rẹ o. Ọ̀gá Ọ̀ṣínà ọ̀rọ̀ owó ni dádì ẹ fẹ́ bá mi sọ tó fi tà jí wọlé. Brother
ẹ mọ̀ nǹkan tèmi kọ́ fẹ́ sọ lórí ọ̀rọ̀ àjì ni pé nǹkan ẹ máa gbìyànjú ẹ máa ṣọ́ra fún àjì gan because bí ṣe wà spirit mi ò tiẹ̀ bá ṣe rárá tọ́ mi ò tiẹ̀ kọ́ mi ò láti bíbá síbẹ̀ yẹn ìbá ni mo gba ti àjì yẹn mo ń ṣeré ni mi ò. but seriously kí ló ń ṣe ẹ̀yin people yìí pẹ̀lú àjì ẹ kò máa wo àjì tẹ́ ń wò yẹn òun náà ní ìwúlò tiẹ̀ o especially lórí business tí mò ń bá ṣe yìí ṣé o ti yé ẹ fọkàn yí balẹ̀ kò sí wàhálà moreover ẹni máa jẹun bọ́ìnbọ́ìn òun náà ní láti tilẹ̀kùn bọ́ìnbọ́ìn èmi náà ò jókòó lásán. Okay, don't worry I can handle the situation. kò sí problem ṣá. ọ̀rẹ́ wa sórí ibi tán bá ti ń jẹun bí ikun ẹ̀dá kan gbọ́dọ̀ fi kẹ̀lẹ̀mbẹ̀ ṣeré ń bẹ̀ nǹkan tó ṣe tó dùn mẹ́mi nú tọ́jà pé béèyàn bá gẹ sínú mi èèyàn ò ní kọsẹ̀ bó o ṣe mú ẹnu ológóńgò tó o fi kan yọ inú mi dùn sí. torí arílẹ̀ríta tí ò gbọ́dọ̀ jẹun àwùjọ tì ó mọ̀ làbá. ọ̀rẹ́ kẹfẹ má dé super ṣe ẹgbẹ́ ìṣúkọ nìyẹn bẹ́ẹ̀ ni tó wá rí tàkúté tó lóun fẹ́ pa olú igbó apẹlóko kan sì gbé alé. n bá mọ lójú lásán ogun dé. wọ́n ní mọ́tò pa bàbá ajíga tó ti gbọ́ ajíga lóye. ọrùn rìn rẹ ni. orírin rẹ ṣé kí mọ́tò ọ̀lẹ́sìn mọ́gùn ọ̀dájú. lẹ́yìn ọba níkà tí ò dájú èyí olúlé ayé gbé o. ó dídí ẹ̀mí lọ́sọ̀nù. ẹ wo ẹ̀gbọ́n mi sẹ́yìn gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ látàárọ̀ ní wọ ẹ̀mí létí àmọ́ bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀kí ọmọ òun lọ wọ́n dà o àmọ́ ìtọ́ wa jẹ ẹ̀mí lógún òun níbi tẹ́ ẹ̀ ń dẹ̀ sí. níbo ló ẹ̀ ń dẹ̀ sí o. aláàtì. ọmọ àlè ni ẹ. wo ló burúkú ọmọ tí mo mú wá láti ìjà rẹ yìí o. lọ́nà làìlátẹ̀. ọ̀nà òwèrè ni ọ̀dà pé wọ́n gan gbádùn. kí ló máa ń ṣe ẹ̀yìn kí ló ṣe. màá reduce movement mi pẹ̀lú yín because ẹ fẹ́ máa kọjá àyè yín eléyìí rádaràda tí mo mú wá láti odidi ìjà rẹ kò fẹ́ jẹun adùn mi sọ́ra rẹ o. lẹ́sìn mọ́gùn ìwọ mo rí bá wí. nígbà tó lẹ́gba lọ́wọ́ tó fi nà yàn ìwọ kọ́ ló kó lẹ́kẹ̀ẹ́ sólógbò lọ́rùn tó sọ́dọ̀gẹ́ ká máa sọ̀rọ̀ kọ́ máa dá sí i àrífín burúkú ni o olúwo tí mo gbùrọ̀ sọ wá sí pálọ̀ rẹ̀ bàgún mu àrífín ni o. sọ́ra rẹ o. ẹ̀gbọ́n mi méje ń jù ẹ́. sọ́ra rẹ o kọ́ mọ́ jẹ́ pé ibi kọ́ ń kété ń kọ́ jẹ́ ibi kọ́ gbà ọ lé lágbàjáde o sọ́ra rẹ o. How are you doing? Owó ẹ̀ wà nínú mọ́tò. Let's go get it then. After you.
Spider. Bóyá mi ni mo gbọ́ dáadáa, please can you repeat yourself? Nítorí gbogbo nǹkan tó ń sọ látàárọ̀ mo sure pé mo gbọ́. Kí ló sọ? Bẹ́ẹ̀ ṣe transaction yẹn tó pẹ̀lú máyẹ̀ lálẹ́ àdán tó jáde kóònù bẹ́ẹ̀ abẹ̀sí ní tèlẹ̀ à ń tèlẹ̀ suddenly ó ṣàn drive lọ à ń tèlẹ̀ bóyá ìyàwó ní hammy cantonment nìyẹn iwájú hammy cantonment yẹn la wá for good 6 hours àkóńbẹ̀ till now máyẹ̀ jáde kóònù bẹ́ẹ̀. So gbogbo story tó ń tẹ́lẹ̀ àìsàn kí ló lead sí? Àti complete iṣẹ́ wa sá. Ẹ ti ro mi gbà. Bẹ́ẹ̀ni sá. Spider ẹ ti ro mi gbà. Yes. Shut up! Ẹ rí owó mi gbà. Ẹ tẹ́lẹ̀ ó wọnú cantonment àmì cantonment ẹ̀yin wá park síta. Are you mad? Ẹ lè wọnú àmì cantonment ẹ pa ni. Àmì cantonment ni. Aṣọ with all your expertise ẹ lè pààyàn nínú àmì cantonment. Ẹ tó bẹ̀rẹ̀ ní professional ni. So how many times tí mi ti wọnú army cantonment tí mo pààyàn tí mo dẹ̀ lọ successfully? Even army barrack mo wọnú ẹ̀ mo pààyàn mo dẹ̀ lọ successfully. That is why you are boss, sir. You are mad. Yes, Spider, you are a stupid idiot. Thank you, sir. Look at this fool. Yes, sir. Ṣé tí mo fún ṣá? I gave that guy 10 million naira. 10 million naira mo fún. Now listen to me. 1 naira ò gbọ́dọ̀ dín nínú 10 million yẹn o. So wàá padà lọ Spider. Wàá lọ sọ other boys àwọn idiot ẹgbẹ́ yẹn. Wọ́n lọ sọ pé èmi àjí mo ní pé owó mi gbọ́dọ̀ pé I don't care bóyá ṣe operation yẹn láàárọ̀ yìí ni o bóyá ṣe lọ́sàn-án ni o bóyá ṣe lálẹ́ ni o bóyá ṣe lóru ni mine is to see my money 1 naira gbọ́dọ̀ dínú ẹ̀ am I understood? Am I understood? Now get out. Sorry. Football boy, you need chance. Oh shit. Ọgbọ́n mo ṣe drive gan. Ó yẹ kó block ẹ̀ mọ́lẹ̀ ni. Ó yẹ kí n fò ní. Yeah, you fuck up. Ó yẹ kí n fò ní. You suppose block am down. Ó yẹ kó. Ojú tí mo máa fò lójú tì. Baba, you don fuck up. You don fuck up, guy. Bẹ́ẹ̀ni. Nígbà yẹn kọ wá tó bá fún fàájì tó ìwọ ló bú ọmọ síbì ni ó ní sọjà búrò mi rárá àdá láì ṣàkáǹtì rárá ṣé ló búkú ni ẹ ni. ẹ má bínú mà kò ń ṣẹjọ́ èmi náà Kàmọ́rù ló gbọ̀jà lórí mi tí ò san mo dẹ̀ ń try láti explain fún Tiny. ọkùnrin ló náwó fún. Wá kí ló ṣe ṣé tó yẹ lọ ṣẹlẹ̀ káwọn olórí burúkú ìwà ṣe báwọn wèé náà ló máa rajà lọ́wọ́ ẹ̀ tó kì í sanwó. wà á dà pọ́lọ́ burúkú ni wà tàbúrò ẹ̀ tí ń rí àbí tíìkì kí ló pé ó dà pọ́lọ́ burúkú ni iṣà ṣé ó rán ẹ wá ní àbọ̀ rán ra má lọ ṣe bí olórí burúkú o tó bá ṣe bí wèrè ọmọ abọ́jú ẹ̀ jẹ́ ó ń ṣí èrè ni. Ó dé kú fún kí n máa wò yín gbà yẹn ẹ kú fún náà. wá kú fún bíbá o wọn kú fún o àwọn abá ẹ wí fún ni kò jẹ́ kó rí ẹ lọ pé orí ẹ tí ò pé yẹn kò jẹ́ kó ṣe kí ni kò jẹ́ kó lọ pé. irọ́ rẹ̀ pa níbo. tó ń bẹ ní. ẹ gbà mí. wá kí ló ń ṣe ilé ìfowópamọ́ yìí. Ṣé kí ló ṣẹlẹ̀ gangan ṣé lórí burúkú ni ẹ ni ó dẹ̀ pọ̀ fẹ́ délé pé àbí. ó dẹ̀ pọ̀ lórí burúkú ni ẹ ti máa gbọ́ ni kò dẹ̀ ń da fáwọn tó pọ̀ yín dàgbà tó bá bí ire ni mo sọ tó bá bí ire ẹ̀yẹn stab anybody ń bí báyìí. ẹ má sọ kalẹ̀ bọ́ bí ẹ máa rí fíìmù. torí pé ẹjọ́ obìnrin ni ò tó bá yẹ pọ́kùnrin ni wọ́n máa ti nà ìyá ẹ̀ pa pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn ó ti yẹ. ẹ ṣe fẹ́ jà fún ni kí ló ṣẹlẹ̀. ó sáńlé ló máa wá ná ibi tá a lọ. ẹ kọ́ rí burúkú kúrò bí jọ kọ́ rí kúrò bẹ̀ bọ́ kò ẹ jẹ́ ìdàgbà bẹ́ẹ̀ yà wèrè pé kí ló ṣẹlẹ̀ àbí wèrè lélẹ̀. fi sílẹ̀ máa bọ̀ ayé yìí máa bọ̀ àjẹ́ yìí ẹ bá dé ẹni dé pé kò fẹ́ jẹ́ ìṣá. ilé mi mọ̀ mọ̀ wá kò mọ̀ kì í jẹ̀bi ẹjọ́ kí ló jẹ̀yìn ọmọ rádaràdà orí ibú yìí. Màmá ṣé ìwọ ẹ̀yìn láwọn ọlọ́run àdàdà lórí kúkú nìyẹn. bẹ́ẹ̀ ṣe rí ọwọ́.
ṣe mí sọ́wọ́ báyìí. Àwọn tèmi sẹ́yìn gbogbo ṣọ́ọ̀bù mi omi mi fẹ́ kò lè jẹ́ yan olè yìí má ti nǹkan tí mo rí bíbá ká. àwọn ẹ̀gbọ́n ẹ̀ náà wá ṣiṣẹ́ first job wàhálà ń gbélé wọn o. ọlọ́run ní fìyà jẹ yín ẹ dìde. ìlú fi ń gbélé wọn wèrè ń gbélé wọn wèrè. wọ́n tí wọ́n rà wọ́n sọ àwọn tó bàjẹ́ yìí àwọn tó bàjẹ́ yìí ó ti lọ bí 200,000 gbogbo ẹlẹ́ gbogbo tọ́lọ́pàá ṣe máa dé rè. ẹ filẹ̀. Sky kí ló máa ṣẹlẹ̀ báyìí sí. wọ́n ní tó kún bá ti ń wó gbà mí ìgbọ́dọ̀ wà bóyá ń gbóná yìí ẹ kà gbé fún ọ ló ń gbóná lẹ́sẹ̀kẹsẹ̀. oyè má ti pa ọkọ̀ máa lọ láì ní bọ̀dá ní. ẹ jẹjà pẹ̀lú obìnrin àwọn tó máa fi bẹ́ẹ̀ ti nà àbọ̀dọ́fẹ́ pàtí wọ́n jẹ́. epo ẹ̀pà ló kàn pọ̀ sí ẹ̀ lérí kò sí yàtọ̀ nínú wọn. àwọn ọmọ ìwà ń bá lé lòdì láìsí polúwẹ̀ ò bímọ ta ni mo fẹ́ ránṣẹ́ ta ni mo fẹ́ rán tó fẹ́ bá mi pọ́n mi mo fẹ́ fi wẹ̀ báyìí. wàhálà ò rọ̀ wọ́n lọ́rùn bí ẹ̀kọ́. màá dẹ̀ fi ìyà jà àwọn ọmọ ó rọ̀ wọ́n lọ́rùn bí ẹ̀kọ́ ẹ̀yin wo nìyẹn kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín ṣe é wà ókè. bàbá kí ló ṣẹlẹ̀ ló máa wà ókè ẹ bá palẹ́ sí òkú jáde. bẹ́ẹ̀nu dákẹ́ tí òjò bá ń rọ ìrìn ò gbọ́dọ̀ sẹ̀. kí n tó ṣe nǹkan kan fún yín rárá kí n tó mọ tí màá ṣe ṣé ní gbogbo nǹkan tó wà lọ́wọ́ yín ó yá ẹ lọ kó síbẹ̀ yẹn. ẹ ó yá ẹ máa bọ̀ bẹ́ẹ̀ kò síbẹ̀. ẹ dúró bẹ́ẹ̀ yẹn dúró bẹ́ẹ̀. ṣé rí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yìí 1 2 3 mi ìlú mi ń lé ó yá ẹ lọ máa gbé báàfù yẹn lẹ́yọ̀ kọ̀ọ̀kan kẹ́ a máa pọn mi sínú dúrọ́ọ̀mù ìkókún. ó yá ẹ lọ gbé lẹ́yọ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni ẹ lọ gbé lẹ́yọ̀ kọ̀ọ̀kan ìwọ wá jókòó síbẹ̀. ẹ lọ síbẹ̀ ẹ ró mi ó yá ẹ bẹ̀rẹ̀ sí lọ pọ́n wá ẹ lọ máa pọ́n wá. èmi àdìsá lẹ́sìn má bù. àdìsá tó lẹ́sìn lé tí ń fẹsẹ̀ rìn ẹ̀yin wo máa fojú irí màá bo èmi mà ní. ó yá ẹ máa pọ́n ó yá ẹ bẹ̀rẹ̀ sí pọ́n ẹ bẹ̀rẹ̀ sí pọ́n ó yá. ilé wọn náà nú ni ó àyè ẹbí wọn náà nú ni ó tẹ́bá ti rí wọn kẹrù wọn lé irúkọ wọn bẹ́ẹ̀ wọ́n first job ìwà bàjẹ́ ti dóhùn ẹwà o ìtẹ́ tó yẹ kẹ́ ṣe fáwọn ìwà òbí ilé ẹ̀ ṣe ìbàjẹ́ dóhùn ẹwà lójú wọn iṣẹ́kíṣẹ́ ọwọ́ wọn ló wà o iṣẹ́kíṣẹ́ ọwọ́ wọn ló ń bẹ o. ó yá tó bá tún padà pọ́n mi tí omi bá dà sí mi lára wà ní nígbà fojú ẹ rí. ọ̀rẹ́ mi ṣe máa ń rìn ní. ẹ lọ. ẹbẹ̀rù wọn kélé dùmarè máa ṣọ́ wa ní ìwọ o ti kékeré ara ẹ òun rìn rìn kúrò ní ọlọ́run ẹ̀dá. máa ṣẹ́ni lọ́wọ́ ẹni tó ṣẹ́ni ìtàkò mọ́ ọlọ́run máa ṣọ́ wa lọ́wọ́ ọlọ́run. èmi mo júwe ọ̀dọ̀ yín fún àwọn bọ́ìsì yìí àmọ́ ìjà lọ́la àwọn fẹ́ wá jà lọ́dọ̀ yìí ó yà mí lẹ́nu pẹ̀lú gbogbo. ẹ jọ̀ọ́ eléyìí tó ń ṣe lọ́wọ́ yìí ńkọ́ ṣé kìí ṣe ìjà náà ń jà yìí. kìí ṣe ìjà náà ń jà yìí ni. ìyá mrs agbódega èmi àdìsá àdè wọn ní tán bá ṣoògùn ìjà fọmọdé ẹgbẹ́ ẹ̀ ní òfin náà. tẹ bá ti rí wọn ẹ wò wọn. yá kẹ fọ́n fún kíá olómi lò ẹ̀yin wo. tẹ bá ti rí wọn. ẹni gọlọtọ báyìí ẹ wúlò fún ìyá ẹ wúlò fún bàbá yín. ẹ sọ̀rọ̀ ayín dàpọ̀ ajá àbèrè òṣì lẹ́sẹ̀ ẹ rìnrìn òṣì lónìí. ó yá omi ìdá. Àmùdá Síròmà lórúkọ ẹ̀ is a union chairman, a very rich guy. Wọ́n jẹ́ union chairman lásán o. This one is intelligent and smart. Ashanti, ojú ẹ̀ dáadáa mo fẹ́ kó ṣiṣẹ́ lé lórí. Can I trust you as usual? Boss, 100. Trust me. I will definitely get back to you. Adé, ṣó
gbọ́ mi o ti fún Ashanti ní gbogbo details ẹ̀ she will work on him good. ayé ni tó jẹ́ sọ̀tẹ̀ wa èèyàn tó lọ́yà tó jẹ́ ká sí aláṣẹ ká pẹ̀lú pọ́ṣẹ́ alákọ̀ọ́bí ráàfin ọ̀nà wa anábì ìgbọ̀ngàn ìgbọ̀ngàn mi ò ṣe ọ́ mú ìkàlà ìfẹ́ ò gbọ́mọkọ́ ní sọ́kọ́ ọmọ àti ẹni ẹlẹ́wàásù ẹ̀ṣẹ̀ mùsùlùmí ìyàwó kúnlẹ̀ àtẹ̀gbàmọ́ oníṣàjò ìyẹ̀wò àti ìrọ̀ṣẹ́ ọ̀ ilẹ̀ ọmọ ní ìyá aláwọ̀ sì ní ga òjò ni wọ́n pè wọ́n ṣó ó jẹ́ táyé tí ẹ ṣókì náà tí ẹ wà nà òyìnbó ní bàtà sálẹ̀ dáadáa òṣìṣẹ́gbọ́n nù ojú máa ń bá smart bọ́bà sí àwọn òkè ọ̀ṣọ́ ìjàdí wá ṣó wa lùkù jókà nàgàdà connection ẹ̀ ṣó ìlàwọ̀ lábàtà ní olùkù jókà òkè ọ̀ adìyẹ Àbújá lábàtà àtàjà sàjẹ́ nílùú ìgbésẹ̀ wọn ogúnjọ́ nínú wọn bẹ̀rẹ̀ àfọ́. Ẹ bá ti rí wọn kẹ́ wò wọ́n rè é. Ẹ bá ti rí wọn ẹ wò wọ́n rè é. Ẹ bá ti rí wọn ẹ wò wọ́n rè é. Ilé wọn náà nú ni ó àyè. Ẹbí wọn náà nú ni ó bá ti rí wọn kẹ́ wò wọ́n rè é. Irúkọ wọn bẹ́ wọ́ irúkọ wọn bẹ́ wọ́ irúkọ wọn bẹ́ wọ́. First job gbogbo ìwà tí a bá wù láyé gbogbo ìwà tí a bá wù láyé wọ́n máa rántí àtúbọ̀tán wò àyè alátúbọ̀tán ire alátúbọ̀tán dáadáa gbogbo iṣẹ́ tí a bá ń ṣe ká fi hàn. Excuse me, sir. Excuse me. Afternoon. Sorry, are you Mr. Amida, National Union Chairman? Yes, I am. Ayami Jogin Jasha. Oh, okay. It's nice meeting you, sir. My pleasure. You're welcome. Omidan Ashanti ló rán mi sí. Sorry there. Don't go bother. Wọ́n ṣe meeting pẹ̀lú àwọn clients lọ́wọ́. Bẹ́ẹ̀ wọ́n ní pé ṣetán. Ẹ jẹ́ kí n mú yín lọ sí room. Bukky. Key MD. Thank you. All right, sir. I'm ready. All right. Yep. Come in. All right, sir. You're welcome. I like you, right? But okay, Abi? Okay. No, okay. All right, sir. You're very welcome. Thank you. Me, my boy, I need anything. Kill my need to mumu. Wish you were okay for now. Okay. But at the relax. Mo lè call fún jíjẹ àbí mímu. Oh, okay. So, it make you comfortable. Want to join me? No problem. All right, sir. You're welcome, sir. Take care of yourself. Ọ̀gá. Ìgboro lọ̀gá wà o. Ibi tẹ́nìkan pín sí, ní tẹ́nìkan ti bẹ̀rẹ̀ o. Tó bá sọ pé ó já, ó tún máa ń ràn tó máa ní àwọn tó já jù ẹ lọ. Àbí tí ó bá jẹ́ bẹ́ẹ̀, níbo ni ọmọdé ti lè kọ́ àdúró tẹ́yìn? Àbí ọjọ́ yìí tóbi. Ṣé ọmọdé yóò já jù rà ẹ̀? Àbí tí wọ́n ti fẹ́ kọ́ owó tẹ́ ẹ̀ rà? Okay. Oh. Hello. Oh, yes, I'm here. No problem. I'm waiting.
àbó tirẹ̀ mi ni kò kí ń rìn àgbà kí ọmọdé bíi tiẹ̀ yìí mọ́. ọmọdé. yes má jẹ́ ká di ìjàkadì orí Wembley la ṣe wáyé pápá ìṣeré la ṣe wáyé tó bá ti rẹ́dí I'm ready. ọmọ tó bá ti yégún ti yọ rẹ̀ tèmi náà iṣẹ́ kí mo gbà. ó dà ìpò lórí burúkú ni ẹ ó dà ìpò ayé ẹ ti bàjẹ́ ẹ wá ẹ ṣọwọ́n ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe pẹ̀lú ṣáàmà ìgbà yẹn nìyẹn pátá tèmi yàtọ̀ sórí burúkú tẹ̀ ń ṣe yìí tó bá jẹ́ pálábòsí ni wọ́n á yẹ ṣe yín wò ọlọ́run màá kó káńtẹ̀ kà síbẹ̀ o tẹ́ni yín bá gbẹ bí ọ̀sẹ̀ méjì tí bá gbẹ́ ni yóò tún dry màá tún fún oṣù kan kún màá mẹ́sàn pẹ́lú yín dry káńtẹ̀ kà ní kúrò ní sóònù yín àbẹ́ ya wèrè pílẹ́tọ̀ yín máa dín gbogbo gbà kí ló tó mọ̀mọ́ tó yín owó tẹ̀yìn nìkan ní òkín pé ọ̀gbẹ́ni ṣáà ó dàn náà ó dàn má kọ́ọ̀tì o ṣáà ó dàn náà mú bọ̀ ó dàn. Hello Ashanti. Kí ló Ashanti fẹ́ báwo? Kí ló ṣe? Ó dédé dákú. Hospital wọlé ẹgbẹ̀ lọ. Ma bá yín bẹ̀ nísinsìn mo ti nísinsìn báyìí. Ma bá yín bẹ̀ ṣá máa débẹ̀ nísinsìn mú bọ̀. ayé mi bàjẹ́. ọ̀gá kí ló ṣe. Ashanti ti bàyẹ̀ mi jẹ́. ọ̀gá how. Ashanti ti bàyẹ̀ mi jẹ́. how boss how. tó ṣe kọ̀ fún mi pé Ashanti wà HIV. ayé ló ti kọ̀. o dẹ̀ pé máa tẹ̀jà tí àsomọ́jú 2 nights ago. Ashanti ti bàyẹ̀ mi jẹ́. àwọn ló mọ ohun tí Ashanti máa ti bàyẹ̀ jẹ báyìí. Ashanti HIV. ọ̀daràn. fòkú ọ. ìgbẹ́ bí èkó ti fẹ́ dọ́kítọ̀ mo fẹ́ yí dọ́kítọ̀ ní ẹjọ́. Mr. Doctor, kí ni mo lè ṣe fún yín? Mo wà lé ní mo receive call kan sí wọ́n ní kan náà friend mi wà mí báyìí. Kí ló wọ́pọ̀ ẹnu náà kí ló wọ́pọ̀ ẹ̀? Ashanti ló ń jẹ́. Ashanti. Ṣé kò ṣe lady tó wà test for positive HIV lára? Yes. No, not stop that. Wọ́n lè ṣáìdì. Kò bọ́ sílẹ̀ ẹgbọ́n rẹ̀ nọ́ọ̀sì ṣé tó tọ́ ní nǹkan tó sọ. Ìdè sọ̀rọ̀ positive Ashanti. Nípa ṣe mí. Ọ̀dà mi irú erékeré wò ni kéèyàn máa parọ́ nǹkan tí ò ṣe mú ara ẹ̀ erékeré ni. Ṣìnà gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ṣó ti yẹ ọ̀nà tó ń gbà jáde ò rọrùn gbogbo àwọn hard business táwọn ń ṣe nìyẹn tá fi ń rówó. bíi ti báwo. ṣó ti rí chairman union yẹn òun làwa fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ bá ṣe ń act yìí. ó ti yé mi. kò tí ì yé ẹ you need to learn from somewhere ṣó ti yẹ ní business wa ìgbésẹ̀ tó kàn sí òun ni káwa máa monitor gbogbo ibi tó bá ń lọ a máa mọ ìgbésẹ̀ àdàbà máa mọ everything tó fẹ́ ṣe nítorí pé until táwa bá ready la máa tó ní solution sí problem tó ń ṣe. bọ̀dá mi o kò ní HIV náà. owó gbàgbé gbogbo yẹn òun lè mọ ẹni tó ti bá Ashanti ṣeré ṣó ti eré tó dẹ̀ bá Ashanti ṣe l'Ashanti fi gbé fáwa yìí pé n tó wà lọ́wọ́ ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ ìyẹn làwọn ń ṣiṣẹ́ lé lórí. bọ̀dá mi ju gbogbo ẹ̀ lọ ṣẹ́yìn ò mọ̀ pé ẹni tí ẹ̀yin fẹ́ bá dòwò pọ̀ yìí ọ̀gá ni ó gbọ́n nínú ó gbọ́n níta kó má di pọ̀rọ̀ owó máa ṣẹlẹ̀ tán ó máa da ikọ́ yín ó máa lọ betray yín o. gbàgbé gbogbo ọ̀rọ̀ Àjí kéré nínú fíìmù tá à ń wò yìí ó kéré gan moreover ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ wa iṣẹ́ oníkálukú yàtọ̀ tó o bá tún dé ọwọ́ mi ló máa dé sí ṣìnà ṣé wò mọ̀ ni èmi ní babaláwo tó máa cure HIV bí ǹdẹ̀ rówó mi ò lè cure ẹ̀ tọwọ́ bá dé ọwọ́ mi náà ló tún máa dé sí. ok o aṣọ pẹ́ sọ bẹ́ẹ̀ ṣá. má wọrí owó ti dé tán.
Hello? Yeah, okay. Oh, nice one. Nice one. What's the problem? I'll read later now. Okay. Guys. Boss. Yes, boss. 50 million naira it drops, you know, account at the super. Nice one. Klamashibai. Boss. Àṣẹ àtagbára ọwọ́ yín ló wà, boss. Baba, what is spider so to turn baba because kò sí 99 loyalty, 100 lower, and loyalty into baba. This is what I want. Okay. For the second time, I want Ade Super out of the way. First time, Ade Super escape. Second time, Koku. I want Ade Super out of the way. Got Mufeni. Okay, boss. Baba, Ashanti to bá mú owó wálé ńkọ́. Kí ló ń sọ yìí náà? Ẹni tó bá wọ mọ́tò tó bá dé bus stop ẹ̀ kí ló máa ṣe? A bọ́lẹ̀ ni náà. Ashanti ti dé bus stop ẹ̀ ó ti bọ́lẹ̀ báyìí. We don't have any use for Ashanti again. Ó ti ṣe party tiẹ̀. Then it's necessary she should go. Sure. Ashanti should be dead. Ẹ pa Ashanti. No traces. Ẹ pa. Nítorí tó bá wà alive, ó lè cause problem fún wa. Ẹ pa straight. I need Ashanti more. Swallow boss. Bẹ́ẹ̀ boss, observation lórí ọ̀rọ̀ Ade Super. Tẹ́ bá notice pé each time tí owó bá ti drop sínú account Ade Super, ló máa always lo external. Nítorí mo fi sọ pé this second time around, okay. Ade Super gbọ́dọ̀ kú ni. This time around, tí Ade Super bá sá wọ any cantonment or any barrack, a máa bomb barrack yẹn ni. But sir, mo fẹ́ introduce guy kan sí yín. He was a cultist when we were in school. Cultist lèmi náà ní school. What's the difference? Boss, eléyìí wọ́n máa mọ̀ bò ní. Ó máa ń dá ṣiṣẹ́ ni. He's very good and he's highly intelligent. Ó dẹ̀ ṣe pààyàn dáadáa. Sir, when we were in school. Ó ti pààyàn without traces. Boss ń bọ̀ bọ̀bọ̀ ìdẹ̀ pa ọgbọ̀n tó hànú boss. Tó bá jẹ́ pé ó máa ń perform successfully, báwo ni wọ́n ṣe mọ̀? Boss, àjọ gbá géèmù school ni. Ẹni tó ń sọ yìí kí lorúkọ ẹ̀? China. China. Mi ò gbórúkọ yẹn rí, but I'll give you the benefit of doubt. Ọmọkọ tó máa ṣe Spider. Okay, boss. Arrange a meeting with him. Okay. Find out if he's game láti join wa. Okay. Tó bá dẹ̀ feel free láti join pé ó lè ṣiṣẹ́ fún wa. Make him an offer he can never ever reject. You understand? Yeah, any amount over my cost, I shall give me more. I'll pay him, okay? Yes, boss. Are we good? Yes, boss. But don't forget, this time around, Ade Super gbọ́dọ̀ kú. Ẹ bá ti rí wọn ẹ wò wọ́n rè ẹ sá fún wọn ẹ bẹ̀rù wọn. Táyọ̀. Ẹ káyọ̀ sọ. Báwo ni? Ṣé wàá pa? Bọ̀dá mi gíla ńkọ́. Wọ́n sáré jáde o. Jáde. Bro, ṣé wò ní padà ní school? Mo máa padà very soon.
ok wàhálà ìwọ àti wọn ni ẹ báwo ni. ẹ bá wọ sọ. ó take care. Ṣáínà ṣé o mọ̀ wípé àwa tá wà ní street nìkan la mọ̀ pé sharp shooter ni ẹ́ done dẹ̀ ni ẹ́ so I want you to get the job done no traces at all. First of all báwo ló ṣe trace mi débi báyìí náà secondly àwọn ló fún ẹ ní information nípa mi. Ṣáínà ṣó ti gbàgbé pé game boy jọ ni wá ni then sharp shooter ni ẹ ní school now straight to business gbàgbé yẹn. Okay, no problem. Báwo lè fẹ́ sí àti pé ta ló máa sanwó? Good, èmi ni máa sanwó fún ẹ cash no transfer pictures àwọn mẹ́tẹ̀ẹ̀ta to máa eliminate ó wà mí báyìí at address wọn. Ẹ flash. ara kan tí mò ń sọ lè yí o ẹyin alágẹmọ tó ń tẹlẹ jẹ́jẹ́ ikú pa gbèlè tà sí ọpọlọ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀ kíkú tó dé. kí ni ọ̀gbẹ́ni yẹn gan kí ló gbójú lé gan. kò ní nǹkan kan kò lówó lọ́wọ́ èbí mọ́ kò níyàwó mo rántí ọmọbìnrin kan tó fẹ́ nígbà kan ó padà fọmọ ẹ̀ jóògùn ni nítorí kéèsì tó ní pẹ̀lú àwọn ìjọba àjí ọkùnrin wa wà wówó ọ̀tẹ̀kútaró wò ó orí kú ṣàyà tó ń di ọmọ mi má jẹ́ ń parọ́ fún ẹ ọkùnrin làdá. pẹ̀lú gbogbo wọn tẹ̀ ń sọ yìí ṣé ẹ̀ ní fi bíbá ilé ẹ̀kẹ́ máa bọ̀ láàrin náà. ká má rí ni Paul wí èmi Àdìsá Adé máa fi bólẹ̀ wá ibi tí wọ́n bá ní kí gbégbé máa gbé ibẹ̀ ló ń gbé o ibi tí wọ́n bá ní kí tẹ̀tẹ̀ máa tẹ̀ ibẹ̀ ló ń tẹ̀ èmi kó tó kó òun bí máa pa àwọn àbúrò ẹ torí pé orò fẹ́ gbọ̀nà mo fẹ́ dúró tàǹdì lẹ́yìn aago 7 alẹ́ mi fẹ́ rí anybody lágbègbè mi mo fẹ́ wọ́nlẹ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ fínlẹ̀ mo fẹ́ fín àyíká ẹnikẹ́ni tó bá kọjá àyè ẹ̀ tó kọjá níbi tí mo fín tí ẹ bá ẹ̀yin àrédànù ni èmi mo sọ bẹ́ẹ̀. Daddy. o lọ́fọ̀kàn ẹ balẹ̀ ṣùgbọ́n ìwọ náà mọ̀ wá mi wá ní after 7 o mọ̀ wá mi wá o torí òyìnbó òmójú mọ́tò tó ṣe o anybody ò gbọ́dọ̀ bá mi wá tí aago 7 bá ti lù ẹ ṣọ́ra yín o. dáadáa o kéèyàn bẹ̀rẹ̀ àfẹ́ màá níyà ẹ mọ́ wá náà kó tó di pé yẹn rà ṣé mò ń sá lọ ni. ó tiẹ̀ dá bínú ti rí báyìí olómi yàn ó tán pẹ̀lú gbogbo wèrè yín ẹ kàn fún yàn ní soft drink wọ́n bẹ̀rẹ̀ sí sọ yánmọ̀yánmọ̀ lẹ́nu èmi ò tẹ́ mọ́ pé yín wà ń bí. bọ́dà Buraimo ṣe mí nẹ̀ wọn ò ní mineral àbí ẹ̀ lówó tẹ fẹ́ sọ. wọ́n là bò fùjàre méjèèjì fúnṣọ ara wọn ni mi ò tiẹ̀ mọ́ wọ́n kàn ṣe òsì mbẹ́. ó ní o ní tí tó fi sakọ ló wà lórí. bọ́dà Buraimo ẹ máa ní sùúrù ẹ jókòó ẹ jókòó. mo fẹ́ jókòó náà ni. ẹ ní sùúrù ẹ gbé kínní ilẹ̀ ẹ máa ń pẹ́ àsìkò COVID-19 la wà yìí wọ́n ní ká máa practice social distance ká dẹ̀ máa mú àwọn nǹkan tá a bá gbé sẹ́nu ara wa mọ́ ẹ gbélé lọ máa ọ̀dà títí yín fún yín. ṣé ń gbọ́ wúdà la fẹ́ ọba la fẹ́ wúdà ṣé ń gbọ́rọ̀ kọ̀rọ̀ tí ń sọ lẹ́nu ìwọ náà sì wà lára àwọn tí wọ́n sì ń tàn jẹ́ pé kinní kan COVID-19 níbo náà ti rí COVID sọ́dọ̀ mi bí mo ṣe wà yìí mo ní COVID virus nínú mi tó ń protect COVID virus. antivirus. èmi tàà mélòó ní sọtí mi ó dà ẹdán mi wò. ẹ̀gbọ́n ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. ẹ má yẹ ká dán yín wò ṣẹ́rí lè amúkú ni ẹ gbélẹ̀ ẹ kọ́ fún yín tọ̀dọ̀ yín kẹ́yìn náà máa fi yẹn ṣe kí ni kẹ́ máa fi gbádùn ara yín náà. ọ̀dọ́gbọ́n làwọn wọ́n ní there is love in sharing sharing is a love nǹkan tá a bá mu ṣebí tá a bá sì mẹ́lẹ̀ ìtàn àgbà mi. ẹ̀gbọ́n ọ̀dà máa pè padà. má bìí nínú òrùn mo ti rìn bọ̀ kí ni ètùtù. ẹ ní sùúrù náà kí ni gbogbo orúkọ báyìí náà ó wà very very insulting. ẹ dẹ̀ ń gbọ́ wọn tó fi gbé ìkọ́ tí mu. ọlá kò wà lórí kọ́ ni èmi náà ṣàlàyé fún wọn pé kọ́ gbélé ilẹ̀ pàmùkù ni pé kọ́ fún wọn tọ̀dọ̀ wọn ní dandan ilé làwọn fẹ́ mu. kí la gbé tá à ń gbìn kí la mú wáyé lórí pé kákànjọ jòkó kájọ ṣe fàájì láàrin ara wa sórí ìwọ bí mo ṣe kọ́kọ́ dé ìwọ ni mo fókọ̀sì o ṣé ẹ̀kọ́ sì wá sars9 kí ni ìsìnbà kọ́ lọ aṣọ yín mu.
ó yẹ kó ti kú Lukaku first match and first goal aṣọ ìkálẹ̀ mi ni má ti lọ ta fáwọn tán ta kìíní lásán àní. owó tí wàá fi ràn kọ́ ṣé o rò pé ìdẹ́ ń wọ yẹn lèmi wọ̀ ni. ó lọ sí yẹn kó ló káńtè ó yẹ kó ti dì náà Arsenal ti ẹ tún gbé sórí mo tún gbé tó sọ yẹn ìyẹn gan náà pè ní gbégbégbé mo lè bá lọ ọ̀dà níbi tó ti ń ṣe product ẹ̀ yàtọ̀ gan. ẹ̀gbọ́n ẹ dúró ṣé tẹ bá ayé lè márùn ẹ lè mú tán. èmi lédè mo lè mú kírètì kan kẹrin ìpínlẹ̀ ìpalẹ̀ lórí tábàmílẹ̀ ìtàn àtúgbà mi lẹ́yìn ayé nínú ayé inside life. nínú ayé kẹlódé ẹ̀yàn ọmọ olúwe nínú ayé ṣé wàá sápá ni mi ò rí kíní pàpàpàpàpà tí ó máa ń yọná lórí lọ́wọ́ yín. ẹ má wòlé mò ń bọ̀ àwọn tó mú yẹn wà. ẹ má bínú mò ń bọ̀ náà. ẹ tún gbé lọ. irọ́ ìwọ gbà mí. bọ́dà Abrahamu. ìwọ ò lè sáwọn mọ́ mọ́. bọ́dà Abrahamu. ìwọ lọ́jà yẹ ẹ má jẹ́ disturb fàájì yín. ẹ má jẹ́ disturb fàájì yín. à ń bẹ̀ máa ríra. àbùgbà tó gbé. ẹ̀gbọ́n ìfọ́ni. ìfọ́ni gan. má gbé o má gbé. bọ́dà Abrahamu ti gbé. tẹ bá ti rí wọn ẹ wò wọn rè tẹ bá ti rí wọn ẹ wò wọn rè ilé wọn náà nú ni ó àyè ẹbí wọn náà nú ni ó tẹ bá ti rí wọn kẹ wò wọn rè irú kan wọn bẹ wá irúkọ wọn bẹ wọ́n irúkọ wọn bẹ wọ́n first job wàhálà ń gbélé wọn o bìlìsì ń gbélé wọn o wèrè ń gbélé wọn o ọlọ́run yà mí àṣìtáni ènìyàn o like father like daughter like father kò sí yàtọ̀ nínú wọn ọkọ ń tagbó aya ń tò kókóró kò sí yàtọ̀ nínú wọn ohun tọ́jú ohun la fi ń wóhun epo ẹ̀pà ló kàn kó sí ẹ̀ lórí kò sí yàtọ̀ nínú wọn ẹ dákun ẹ wò wọ́n rè o ẹ dákun ẹ wò wọ́n rè o àyè ẹbí wọn náà nú ni o wàhálà o rọ̀ wọ́n lọ́rùn bí ẹ̀kọ́ ó rọ̀ wọ́n lọ́rùn bí ẹ̀kọ́ òwe ẹ bá ti rí wọn ẹ wò wọ́n rè. kí ló tẹ̀lé wọ́n ní mo fẹ́ wẹ̀ kí ló tẹ̀lé mi kó ba ni wẹ̀ ìrọ̀lẹ́ ni máa ń wẹ̀ bàbá wẹ̀ mi jẹ́ ìwé ìrọ̀lẹ́ ni máa ń wẹ̀ sẹ̀ mo lálẹ́ ni mo máa ń fà ìrọ̀lẹ́ ni máa ń wẹ̀ mo fẹ́ lọ sí ìdíbà làwọn àyè bá sẹ́nu mi bolo mo sẹ́ àyè bá fẹ́ lọ wá. wojú mi mò ń wò kí ló gbé sẹ́mi ẹrù ni mo bá bá tó àní mo bá sẹ́yìn bàbá láì wá wúbà bàbá wọn ló ń tẹ̀sí ẹ̀mí bá mo fẹ́ wẹ̀ ẹgbẹ́ wọn fi lọ́wọ́ ìrọ̀lẹ́ ni máa wẹ̀ ìrọ̀lẹ́ ni máa wẹ̀ ìrọ̀lẹ́ ni máa wẹ̀. fún mi Tiwa ẹ dẹ̀ jókòó síbí báyìí pẹ̀lú gbogbo nǹkan tó ń fà yìí. ṣé òun wá èmi ṣẹ́nu mi ló ń fà sí ni àbórí mi ló ń fà sí ni ọ̀gbẹ́ni fi mí sílẹ̀ jọ èmi ṣetán àti jáde.
Princess, ojú òun fẹ́ ṣe gbogbo ilé ìdá. Àwa tó ń wò yìí, ẹni tó ti bẹ̀yọ̀ kan, ó ti ṣetán àti marry. Ìwọ náà ló máa fa bólì, ìwọ náà ló máa fa ṣíṣà, ìwọ náà ló máa fa SK. Kí ló ń ṣe ẹ́? Princess? Shakira ló ń farawé. Shakira tó ti bímọ 3, tọkọ ẹ̀ wà nílùú òyìnbó. Ò ní pẹ́ tẹ̀ ọ̀rẹ́ mi. Wàláì. Ò ń sọ̀rọ̀, ìwọ ń sọ̀rọ̀, ò nírònú ni. Yes, ò nírònú. Because ó bá jẹ́ pé ò nírònú ni, wàá ti mọ̀ pé bó ṣe tóbi tó yìí, ó yẹ kó slim down. Ṣọwárí àìmá nírònú ẹ̀, òun ni kò jẹ́ kó lè rò pé ó yẹ kó slim down. Ọ̀rọ̀ yìí àbí mi. Ṣọwárí tí mo ṣe wà yìí, ṣọwárí kí ni tí mo fa yìí, tí wọ́n ń sọ̀rọ̀ yìí, òun ni máa fà títí tó máa fi mọ̀ pé ó yẹ kó slim down. Ìwọ ló ń bá wọn long things. Ṣé o gbọ́ pé èèyàn kan sọ̀rọ̀ ni? Ẹ gbọ́, na who dey zoom. Princess, lémi, èmi máa ní. Ó ṣe. Ẹ fi wọ́n bẹ̀rẹ̀, ẹ jẹ́ kó máa mú níṣò. Ọlọ́run aṣọ yín, lẹ́nu gbogbo omukúmu tẹ̀ ń. Ire o. Jẹ́ kí n gbé báàgì mi. Ẹ ti ń ṣí èrè papọ̀. Mo bọ̀ yẹ kí n gbé báàgì mi, mo bọ̀. Ṣé ìjà bí ẹ wọ́n ti bí jésì Sorry, kò ní dáa fún ọ. Ìwọ náà mọ̀ pé kò lè dáa fún ọ tọ́dún tó fi parí. Kò ní dáa fún gbogbo yín. Àwọn olórí burúkú tí mo sọ̀rọ̀. Jọ kí ni ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yín gangan? Ṣé fẹ́ pinnu ogún mi ni? Bọ̀dá Abrahamu. Tó bá tún pé Bọ̀dá Abrahamu tí bá gbàjú fún yín. Ṣé fẹ́ pinnu ogún mi ni? Lẹ́yìn tó fi nǹkan sínú kinní fún èmi. Èmi mo wá dé ti swimming pool wájọ New Camp. Mo wá lo lẹ́gọ̀fà. Bọ́sẹ̀ gẹ̀mí mo rò pé mo ń gbá bọ́ọ̀lù ni o. Àwa wò yín. Gbogbo ọlọ́jọ́ Tọ́lá ọjọ́ mẹ́nu rẹ̀. Olójú eléyìí tó tọ́, olójú eléyìí. Ìwọ fún wọn lẹ̀, máa sọ̀rọ̀ táìtù ọ̀rọ̀ tiẹ̀ fún wọn ni. Ẹ wá wò mí. Àwa wò yín. Ọ̀dà bẹ́ẹ̀ pé èèyàn dáadáa lè yín tó tọ́. Mo wà lára àwọn tí wọ́n wá wọ̀. Ẹ wá wò mí. Àwa. Mo dáràn. Sẹ́ni pẹ́ ti sọ mí di wèrè. Ẹ wá wò mí mi ò dẹ̀ mọ̀. Ẹ wá wo èmi láì jẹ́ pé mo ya wèrè. Mo béèrè lọ́wọ́ yín o. Mo ní ẹ jẹ́ kó fún yín nǹkan tẹ́ ń mu. Ẹ̀yin lẹ ní nǹkan tí ń gbé ilẹ̀ fẹ́ gbé. èmi kan tún sọ fún yín pé ẹ jẹ́ kẹ́ kọ́ fún yín kan tẹ́ fẹ́ mu o tẹ́ máa mu o ẹni rọ dandan kan tó mu dandan lẹ fẹ́ mu. ẹ nílé ìjọ kan tẹ́ mu. èèyàn ń bọ mi sọ ṣe fún mi. èèyàn fi wọ́n lẹ̀ náà èmi ni mo lọ̀rọ̀ ó yẹ yanjú ọ̀rọ̀ mi o. ẹni kan fẹ́ mi nìkan tẹ̀mí mu. ẹ yọ sí gbogbo yẹn kọ́ ló mu Coca-Cola ni. eléyìí jọ Coca-Cola lójú yín. kí wọ́n ní. ọ̀rẹ́ mi má tiẹ̀ dá wọn lò a ti sọ fún yín láti dá gbé ẹ má lọ gbé. ẹ náà not for children. èmi lè bá ṣe children wa ni mí ni. ẹni is not for children ṣé mo jẹ́ children ni. ẹ̀yin fẹ́ mi ní kí ẹ fi nǹkan sínú ọtí fún mi wọ́n fi nǹkan sínú ọtí fún mi ni o. àwọn ní ọ̀pọ̀ kẹ́míkà mú fún ọ báyìí. èèyàn ẹ̀bùn tó wọlé kan náà nǹkan tí onítọ̀ ń sọ fún mi ni pé kíní rẹ̀ kan náà ni onítọ̀ ń gbé jẹ́rẹ̀ kan náà àti nǹkan náà sì fi ṣe èèyàn náà. ẹ tí mo tọ́ ọ̀nà àwọn ọ̀nà ló gbé jẹ kó gbóògùn èkúté jẹ́ dájú tó gbé yìí lọ ó ti gbé bàbá. Àyìndé sọ ìyá wèrè kébí jógun èkúté sọmọ pé tí bá jógun èkúté ikú ni. ẹ tó o bá jógun èkúté láti mọ̀ pé kó palẹ̀ ru eyín o dájú èyí táà àmọ́ tí wọ́n fi papòrò rẹ̀ lọ́wọ́ ọjọ́ tó lò ní. dàbúrò ẹ mọ ṣe bóun ṣe ń gbé yẹn bó ṣe ń gbé yẹn ọpọlọ ẹ máa ṣẹ́tù sí ọlá àpẹṣẹ gbé yẹn òun ló yẹ kó ṣe yín bẹ tẹ bá tún gbé lẹ́ǹkan ṣe máa balance lọ. ẹ fi wọn lè jalabi àṣìṣ ṣé nǹkan tẹ̀ ń gbèrè. nǹkan ó ti mọ́ àlára. abájọ táwọn ibi sí ti ọ̀kadà ṣe fìlà fún ọ ìjà yìí ń gbèrè ó ti yé mi kò sí wèrè. èyí tí ń jọ wèrè. ó ti da ìgbà tó ti jẹ́ pé egbògi olóró lẹ́yìn yàn láàyò tẹ̀fẹ́ kí wèrè ọ̀pọ̀ láàrin ìlú mo ti mọ àwọn tí ń pè fún yín yín pè DHL fún yín dámọ̀ yín pè DLA fún yín jákèmọ̀ yín pè BCOS fún yín lórí ìkádà ẹ̀dẹ́wò yìí nítọ́jú yóò rí wàláì tí wọ́n bá gbé lábùjá kọ́mọdọ́gbọ́n yóò ṣe. Àbújá nìkan kọ́ náà ti máa gbé yín o sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ sì wà ẹ̀mẹ́ta mo focus. ẹ wàá kú sí ẹ̀wọ̀n. ẹ wá máa wo kẹ má rò pé mo fọ èmi ò fọ tí bá fọ fún yín káyé mi bàjẹ́ ṣé bí ọjà yẹn ni mo gbé láì sẹ́ my 12 torí mi tóbi báyìí. ẹ má wò rí má tún gbé.
mo wà orí nǹkan tí mo rí o. Kí ló ṣẹlẹ̀? Mo rí mọ́tò kan láti bíi 30 minutes wọ́n sàn wọ́n pòyì káàkiri àdúgbò yìí. So but nǹkan tí mò ń try láti sọ fẹ́ ni pé ó dà kan ní mission tó ń bá wa sádùúgbò yìí. No, báwo ló ṣe mọ̀? Nígbà láìsí pé èèyàn fẹ́ ra ata tí èèyàn fẹ́ rẹran báwo lèèyàn ṣe ní mọ̀. Kí ló fẹ́ ká ṣe ń sìn? Kí ló fẹ́ ká ṣe? Kò sákòókò. Èyí fẹ́ kó jẹ́ ká ẹ́ńtà wọn ni. Ká gbé wọn yẹ̀ o. Ká jẹ́ kó mọ̀. Kí légún bàbá wa ṣe tó lóun fàárọ̀ jù ó yà no time. Máa mọ̀. Àṣé kò ṣe mọ́tò tó lọ yìí. Iṣẹ́ kí lásà ó yà let's go there, let's go there. Wọn à lórí ìta mo rí ẹ náà wọ́n ń kí ẹ lájẹ òkun. Mẹ́ni kí ló ṣe ẹ́ tó kàn ń ṣe bàlàbòlò tó kàn ń sáré bí olóṣì bò ló ń sáré lọ. níbo mo ń sáré lọ kẹ̀ àní mo rí mọ́tò kan bẹ̀rẹ̀ ní sẹ́ẹ̀ bí mọ́tò rẹ̀ ṣe ń sáré bọ̀ ó kàn tẹ bírèkì báyìí ni àwọn bọ́ìsì yẹn kẹ̀jẹ̀ jáde ni tó gbé èké jáde bá kọ̀ǹfàmì èké torí gbogbo àwọn tó wà ní mọ́tò yẹn wọ́n fi wọn sí wọn lórí wọn sọ wọ́n ṣe pé ní sí ọlọ́run ọba. àní báyìí pa wọ́n tó sí àwọn bọ́ìsì yẹn gbé mọ́tò ká lọ sí ẹ̀. ọdún ó kúrò bọ̀ ni ẹ dúró náà mo máa gbà báyìí ọmọ ọ̀dà. Ó dáre o. Ṣé tó gbà? Báwo ló ṣẹlẹ̀? Ta ló pa wọ́n? Báwo ló ṣẹlẹ̀? Kí ló ṣe wọ́n? Kí ló pa wọ́n? Kí ló dé? Báwo ló ṣẹlẹ̀? Báwo ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Owó tí mo ní kọ́ lọ gbà lọ́wọ́ Adésùpà wọn ò rí gbà. Strange, very strange. What is going on? Àwọn olè pa assassin, olè pa assassin wọn ò rówó. Adésùpà ṣó ń ṣe pé Adésùpà ń bá mi play watch me I watch you show me kí n show ẹ
Adesupa, you are the person behind this. Ìwọ̀n rán wọn mo lè kọ́ pọ̀ wọn boys mi. Wá kí ló ṣe? Ànàgó ń ṣòtè, alábẹ́ ló ń kálá, ṣó mọ̀ ni? Wọ́n wá dé tó wá. Princess gan tó jẹ́ bébí ọ̀sẹ̀ house gan ó ti ṣe kúrò lára. Ká máa sọ pé ìwọ tó jẹ́ ìyáálé ilé, ìwọ yé èèyàn kan. Hírò ni ẹ o, má lọ máa dọ́ ààrẹ o. Bàbá ò ṣọkún o. Lẹ́ṣinmógún Àdìsá, ọkùnrin 3 àti half. Àgbákò tí ò ṣe mú létí. 1 man like 1 million people. Ọkọ̀ ìyá Bọ́lá alálè rẹpẹtẹ. Ọ̀run rí ẹ o. Wo ìdàrú òkú náà jù bẹ́yẹn náà lọ. Sára gírí, sára jọ kó dẹ̀ bá àwọn fámílì ẹ̀ náà sọ̀rọ̀. Kàn sára gírí o. Torí òkú ìṣiṣe ni a gbọ́dọ̀ ṣe ni o. 64 years náà kéré nú ayé. Ọlọ́run, a gbọ́dọ̀ lọ sí Ìdúmàgbò, ká lọ sí Ìdúmọ̀tà, ká lọ máa ṣọ. A gbọ́dọ̀ pẹ́ gbẹ́ o. Kí ìgbọ́ yóò bá? Kí mo gbọ́ tó wí yẹn? Kí ni nǹkan tó sọ ń sìn sàn? Mi ì understand. Tún sọ. Mi ò sọ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nǹkan tí mò ń sọ náà ló gbọ́ ni. Olórí burúkú lélẹ̀. Wà bèbí tí mi scope tẹ o. Ayé ẹ̀fẹ̀ bàjẹ́ ṣá. Kí ló sọ sí ìwọ mi scope tẹ? Bí mi scope tẹ mo gbọ́ nǹkan tó sọ, tún nǹkan tó sọ ń sìn sọ. Okay, o gbọ́ dáadáa. Sorry. Mi mọ̀ pé o ti yòwé lépo yẹn. Nǹkan tí mò ń sọ ni pé bàbá dáadáa ni ó sì ilé tó lọ tàràrà ni. 64 years ò kéré nú ayé. A gbọ́dọ̀ ṣòkú, ayé gbọ́dọ̀ gbọ́run gbọ́dọ̀. Ṣé tó bá yẹ pé yàrá ìyá ẹ babalákùbà bá ẹ ló kú wà ní kó ṣòkú ní 64 years kẹlọ máṣọ kẹ máa ṣe pàtí kìí. àlẹ́ ìjà padà ọgọ̀gọ̀ o àwọn ọ̀bẹ wí rárá o o fẹ́ gbọ́ mi tó wá sọ yẹn ó tún kéré gan-an ayé ẹ pé ìyá mi ló kú ẹ bàbá mi ló kú àwo màá ti lẹ́jọ́ roko àtọkọ wá dọ́rọ́ sílẹ̀ ni o àwọn àti gbogbo agbada màá fi dínran. wá ọ̀gbẹ́ni bọ́ọ̀lù bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀kú máa gbó ṣe fún wọn tó bá wò ṣe fún máa gbó ṣe fún ẹ ṣọlọ́rí burúkú ni ẹ ṣọ́rin sàtọ̀rọ̀ sí ẹlẹ́nu ni. ó ń pọ̀fọ̀ ní àbí. ṣó wá fẹ́ gbọ́ ṣó mọ̀ pé tí ọba bá kú arọ́ba kú máa ń tẹ̀lé ni ìwọ ló máa ṣe abọ́ba kú bàbá mi. ẹ tẹ̀lé. Well done guys, well done. Jerry, inú mi dùn, ayọ̀ mi kún. I'm so happy. Once again, well done guys. I'm very happy. My soul. Ìbẹ̀rẹ̀ kọ́ ló níṣẹ́ o. I always say that and always know that guys. Ìbẹ̀rẹ̀ kọ́ ló níṣẹ́. Adesupa thought he was smart. Ó rò pé òun smart ni. But kò mọ̀ pé mi àjí mo wà smarter. Adesupa náà dà lẹ́yìn. Gone. Where is the Adesupa now? Ó ti kú. That reminds me. Ọjọ́ ọlọ́nà fẹ́ sí Adesupa àti ẹ̀gbọ́n ẹ̀ wèrè yẹn. Boss, from reliable source, 4 p.m. tomorrow. 4 p.m. tomorrow. 4 p.m. tomorrow. Good date. Very good date. Okay. Ṣẹ́wárí, kò ń ṣe Adesupa àtẹ̀gbọ́n ẹ̀ nìkan ló máa kú o. Kí ló kọ idiot yẹn, that fool that came here to collect money from me, that idiot tó wá gbá mi tó pè ní China or whatever he calls himself. China. I want him out of the way. Okay. I want China dead. Lady Dragon. Yes, boss. I'm talking to you. Iṣẹ́ tí mo mention yìí sí, iṣẹ́ ni. Mo fẹ́ jẹ́ kó pa China fún mi. A very clean job. Can I count on you? Consider it done, boss. Thank you, darling. But I'm pushing me. Of course, come on, baby. Oh, yeah, come mommy now. There's only one Aji in the world. Only the joke síbí. Mo mọ̀ pé share mi ni. Now let me tell you this. Bó ṣe ń pa àwọn èèyàn máa fún ẹ lówó ẹ. Bó ṣe ń pa àwọn lówó ẹ ń pọ̀ sí. Bó ṣe ń pa àwọn máa fún ẹ lówó ẹ. The more tó fi ń pa àwọn lówó ẹ ń pọ̀ sí. You understand? Ìwọ ṣáà ti pa China fún mi. I want him to know. He thinks he's smart, but Aji is smarter. Aji ẹ̀ kan ló wà nílé ayé náà, and that is the person sitting here. Mo fẹ́ jẹ́ kó mọ̀. Mo fẹ́ kó mọ̀. Mọ̀jú mẹ́la. Olóhùn mẹ́la kàtàkàtà. What nonsense. What rubbish. Mo lè máa fa Laos. Mo lè máa fa Colorado. Mo lè máa fa Ghanaian man. Mo lè máa fa, shisha, skunk, anything, weed, cigar. Wọ́n yóò mí pé mi ò mọ̀ nǹkan tí mi ò ṣe. Kò mí pé orí mi ò pé rárá. Because in the history of smoking, èmi ò gbọ́ wípé bóyá smoking ló máa ń ní effect on anybody, I mean, tó fi jẹ́ pé èèyàn máa misbehave.
And talking about my mentors, I mean, I want to mentor me, I want me look up to, don't fucking need me. Èmi ò gbọ́ rí nínú history wọn pé wọ́n fà, wọ́n misbehave. Tó fi wá jẹ́ pé ìwọ princess. Ní wájú àwọn tó wá sympathize pẹ̀lú bàbá ẹ̀ tó kú. Ìwọ wá fagbó lójú wọn. Tó jẹ́ pé to the extent, ó wá mú ọmọ yẹn wá fọ́ ìgò ọmọ lórí. I mean, kí ni nǹkan tó mọ yẹn ṣe? I mean, kí ló lè tó yẹn? Tó fi feel pé you punishment yẹn lọ́mọ yẹn deserve. Ó lè sọ̀rọ̀. Pọ̀jù lè sọ̀rọ̀. Ẹ wo ẹjọ́ tó yọ lọ́wọ́ ẹ̀yìn babes. Ṣé mo pé first time tèmi àti yín máa ní encounter delay in the street? I mean, this is the first time tí máa ever wá síwájú yín pé mo need favour lọ́wọ́ yín. Now I'm gonna ask you a favour. Ẹjọ́ nítorí Ọlọ́run. Mi ò fẹ́ kí babe yìí, princess, mi ò fẹ́ kó wọ inú ilé ìmọ̀. As a matter of fact, mi ò fẹ́ rí anywhere close to this compound. Mi ò fẹ́ rí anywhere close to me, close to us, as in I don't want to see her. Ẹ jọ̀ọ́, nǹkan tí mo fẹ́ sọ fún yín. Inú mi á dẹ̀ dùn tẹ́ bá lè gbà bẹ́ẹ̀. Is that all? That's all. Tó bá yẹ pé nǹkan tó fẹ́ nìyẹn, a ò ní problem pẹ̀lú ẹ o. Ìwọ ló gbára wálé, ìwọ ló dẹ̀ mọ̀ bó ṣe máa gbé lọ. Kí ló ṣẹlẹ̀? Back and go. If you come and pretty you will come. Ṣé bọ́ rí bí mo ṣe kóró ojú? Kì í ṣeré mọ́ wá bọ́ ṣe hàn yín o. Ọ̀rọ̀ tó bá gbàjìn, èèyàn gbọ́dọ̀ sọ lójú mọ́mọ́, èyí tó bá sì gbójú mọ́mọ́ wọn gbọ́dọ̀ sọ lájìn. Sorry sir, ẹ jọ̀ọ́, ẹ má bínú sir. Mi ò gbọ́ nǹkan tẹ́ ń sọ pátápátá tí bá ní ó yé mi mò ń parọ́ ni. Mi ò understand nǹkan tẹ́ ń sọ. Ọ̀rọ̀ tẹ́mi ń sọ òfin kọ́ gbàdí kankan yí ọ. Ọmọ ṣe o. Ṣé wàá mọ̀ pé bí tá a bá ti rárúgbó oníṣàngó tó bá gbé fìtílà dání lọ́sàn gangan àwọn àgbà òṣùgbò bẹ̀ ni wọ́n ń bínú. Ṣé ìwọ bẹ́ẹ̀ sọ pé ìwọ mọ̀ pé bàbá rẹ sáwó? Agbórí ilẹ̀ àjọjẹkú ni, agbórí ilẹ̀ àjọjẹjá ni. Tó bá jẹ́ pé bàbá rẹ gbórí ilẹ̀ tó ṣèbàjẹ́ àṣẹ dọ́wọ́ ilẹ̀ tá a ti jọ mú. Ẹ má bínú, àwo bíi ti báwo. Dáàdì mi ò sọ fún mi pé àwọn ṣàwò. Àbáyáwọ̀ náà jìnnà sílé, ó jìnnà sí. Ọmọ pọ́ọ̀sì àtẹ̀yọ̀ bá fi ọ́ parun bọ́ bá ti ń ṣe ọ́ gbọ́dọ̀ mọ jẹ́ kọ́ ọmọ rẹ̀ ọmọ yóò jìnnà sí bàbá rẹ ni. Awo gidi ni bàbá rẹ, awo gidi ni bàbá rẹ. Àmọ́ torí nǹkan tí mo ṣe wá wá yín, mo fẹ́ kọ́ la ti inú rẹ kó o fi gbéyàwó ọ̀rọ̀ torí mo mọ̀ pé etí inú lè jò ń lò. Àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ sì là kọ́ bí ọmọ rẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́ ni a gbọ́dọ̀ fojú ka aláàfáà kankan kiri yóò kankan ò sì gbọ́dọ̀ débi okú bàbá rẹ. Sọ ọmọ pé báwo bá kú, awo ní sì kú awo. Ọdẹ bá kú ọdẹ ni ó sì kú ọdẹ bí dẹdò bá kú ẹ lọ rẹ ké sí dẹdò ẹgbẹ́ rẹ kí wọ́n sì kú rẹ. Awo gidi ní bàbá rẹ olóyè ńlá sì ní láwùjọ àwọn awo. ẹjọ́ ẹ fáwọn awo fáwọn awo. Ẹ má bínú sá, ẹ jọ̀ọ́ sá, kí ni mo lè ṣe é sí because mi ò fẹ́ sin òkú bàbá mi láàbò rárá. Lódìdí náà lọ gbọ́dọ̀ sin bàbá rẹ. Àmọ́ ń tọ́ bá yẹ ohun lọ́yẹ ká fi wé ohun èkó ẹ̀ pa ní mo bàtọ́ jọ kó sí ẹ̀ lérí. Wo bí ọmọdé yìí ẹ má fi àkúbà ṣeré nínú mọ̀lẹ́bí yín o bí bẹ́ẹ̀ kọ́ nǹkan tẹ́ra ẹ sanwó rẹ̀. Wo bí òru lónìí yìí lálẹ́ òní òun la gbọ́dọ̀ sin bàbá rẹ̀. Àgbò funfun lẹ́lẹ́ òun lásìgbà. Wá wo bí àgbò kìí ṣe pé àkànfẹ́ jẹ́ lásán o sọ ti gbọ́ nítorí àwọn tí wọ́n lọ́ wọ́n lẹ́sẹ̀ tí wọ́n yọ bàbá rẹ̀ kúrò láàrin àwọn awo ni. Èèyàn tó fóúnjẹ sílẹ̀ láìrò tẹ́lẹ̀ sọ́ọ̀mọ̀ pé kú lọ́ yọwọ́ rẹ̀ kúrò láwo. Ọmọ ṣe o ọmọdé yìí ti sùn. Ẹ bá ti rí wọn ẹ wò wọ́n rè ẹ sá fún wọn ẹ bẹ̀rù wọn k'Elédùmarè máa ṣọ́ wa ní òye. Kílẹ̀ tí alẹ́ sọ what do you mean? Wọ́n ró òkú. Ọjọ́ máa ró òkú at this age and time who does that? Wọ́n lè jẹ́ kẹ́ni tó ti kú ni kó lọ rest in peace ni. Ṣé wọ́n mọ̀ pé tí wọ́n bá ró òkú ọ jẹ́ kó kú yẹn rest in pieces ni? Boss, life wà in danger báyìí. Life with you wà in danger my young man. Your life is in danger because you're a fool. Ìwọ ló sọ fún ẹ pé wà ṣọ́ ẹ pé date bye lọ́fẹ̀ẹ́ sí àwọn èèyàn ẹ àti time tẹ́mi fi gbéjẹ́ fún Lady Dragon. Kí ni ẹ wá ṣẹlẹ̀ tán sí ìgbà tó dé pé eléyìí ti ṣẹlẹ̀ báyìí ó lè ní kó lo common sense ẹ kó wá aláwo ọ̀wú ẹ̀fà tó lọ rú òkú yẹn kó wá lọ́lé kó lọ pa. Ó lè fún ẹ. Boss, kí la máa ṣe ń sìn? Wọ́n máa bẹ̀rẹ̀ pé kí ni ìwọ máa ṣe at this point in time all man for himself ni o please. Ọlọ́run máa ṣẹ́ni lẹ́wọ̀ ẹni tó ṣẹ́ni tako mọ́ òye. Ọlọ́run máa ṣọ́ wa lọ́wọ́ ọlọ́pàá tó lé ní tí kò wọṣọ. Mò ń bọ̀ lẹ́dẹ̀ẹ́.
mo bọ̀ lẹ́dẹ̀ báyìí. abẹ́ni lórí kan kò ní fẹ́ kọ́ mú jà kọjá lórí òun lórí òun ààyè. no ó bọ̀ lẹ́dẹ̀ kọ́ ó bọ̀ l'Ógbómọ̀ṣọ́ ni all man for himself ẹwà find your way round do you understand what I'm trying to say tali bọ́ọ̀sì ẹ kẹ́dà. tẹ́ bá ti rí wọn kẹ́ wò wọ́n rè tẹ́ bá ti rí wọn ẹ wò wọ́n rè. ọlọ́pàá tẹ̀sí débi ni ọlọ́pàá tẹ̀sí débi ni ẹ ti kú bọ́ mi tẹ́ bá ti rí wọn ẹ wò wọ́n rè. bọ́lá ti bọ́. ilé wọn náà ló ní o àyè. nílé mi àjí ẹbí wọn náà ló ní o ẹ fara balẹ̀ tẹ́ bá ti rí wọn ẹ wò wọ́n rè. tó bá fọwọ́ kan àjọ àfihàn. irú kan wọn bẹ́ẹ̀ wá irú kan wọn bẹ́ẹ̀ wá irú kan wọn bẹ́ẹ̀ wá. mo kí gbogbo etí tó ń gbọ́ mi mo dẹ̀ kí gbogbo ojú tó ń wò mí orúkọ ti tèmi ni Alhaji Abdulhakeem Olúwọlé tí gbogbo ayé mọ̀ sí Baraka ṣé ti gbọ́ nípa Spotlight Empire TV Spotlight Empire TV tẹ́ẹ̀bà tí gbọ́ nípa ẹ lọ sórí YouTube yìí kẹtẹ Spotlight Empire TV ẹ bá ń bẹ àwọn sinimá gidi ló wà níbẹ̀ àwọn sinimá tó kún fún ọgbọ́n ìmọ̀ àti òye àwọn sinimá tó ń kọ́ni lẹ́kọ̀ọ́ tó ń kọ́ni lọ́gbọ́n òun ló wà níbẹ̀ àwọn sinimá tí àwọn ọ̀jọ̀gbọ́n ṣe àwọn ẹ máa bá lórí Spotlight Empire TV àwọn sinimá ńláńlá àwọn sinimá gidi àwòtúwò sinimá àwọn ló wà níbẹ̀ ẹ má gbọ́wọ́ kúrò lórí Spotlight Empire TV o ẹ máa lọ sórí Spotlight Empire TV every blessed day. Alright guys, my name is Peter Asijagbemi. Welcome to Spotlight Empire TV. It's a channel you get informed, you get entertained, you get educated. Bóyá ẹ ti ń rìn káàkiri, ẹ rí yàn fún yín ní information tó péye. Orí channel ilẹ̀ ti máa rí information tó péye. Ibi ilẹ̀ ti máa kẹ́kọ̀ọ́ tó máa mú yín láàmìlàaka. Ibi ilẹ̀ ti máa kẹ́kọ̀ọ́ tó máa fi òye yé yín nípa àwọn celebrities yín. Ibi ilẹ̀ ti máa kẹ́kọ̀ọ́ tó máa fún yín ní òye lórí nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ẹ ti máa wo àwọn sinimá aláràbarà, àwọn sinimá tó yanrantí lórí channel yìí. It's the best channel ever on YouTube. And I bet you won't regret watching any content from this channel. Once again, my name is Peter Asijagbemi. I'm an actor and I'm endorsing this channel. But then something you pay Emma Badre. Hero. tẹ́ bá ti rí wọn ẹ wò wọ́n rè tẹ́ bá ti rí wọn ẹ wò wọ́n rè ilé wọn náà nú ni o àyè ẹbí wọn náà nú ni o tẹ́ bá ti rí wọn kẹ́ wò wọ́n rè. First job wàhálà ń gbélé wọn o bìlìsì ń gbélé wọn o wèrè ń gbélé wọn o ọlọ́run yà mí àṣìtáni ènìyàn o like father like daughter like father o kò sí yàtọ̀ nínú wọn. Ọkọ ń tagbó aya ń tò kòkòrò kò sí yàtọ̀ nínú wọn. Ohun tọ́jú ohun la fi ń wóhun. Epo ẹ̀pà ló kàn kó sí ẹ̀ lórí kò sí yàtọ̀ nínú.